Ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ibi tá a ti mú ìròyìn wá fún wa lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àti orílẹ̀‐èdè àgbáláyé. Ojú tẹ́ fi ń wò ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ etí náà ò ní di. Ìròyìn la mú wá fún wa fún ti àkókò tèní. Orúkọ oníròyìn oní àní àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ àwọn méjì kan tí wọ́n bá orí òkú tútù lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ bu ọwọ́ lu àbádòfin kan tó ti sọ di òfin báyìí lórí àfikún owó àwọn adájọ́ nílẹ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ti rán ènìyàn 4 lọ ṣáájú àrèmábọ̀ ní ìpínlẹ̀ Bauchi. Nípínlẹ̀ Jigawa, àwọn àjọ civil defence ni wọ́n sọ pé àwọn ti ṣe àwárí ènìyàn 2 tí wọ́n kú sínú odò ẹja ní ìpínlẹ̀ ọ̀hún. Lábala ti ìròyìn Yorùbá Nation báyìí, káàkiri ni àwọn ọmọ káàárọ̀ oòjíire ti koro ojú sí ìgbésẹ̀ tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ nílẹ̀ yìí gbé wípé kí wọ́n máa fún àwọn tí wọ́n bá gbèrò láti pín yà lórílẹ̀‐èdè Nàìjíríà ní ẹ̀wọ̀n 25 pẹ̀lú fáìnì tó jẹ́ mílíọ̀nù 10 náírà. Lábala ti Yorùbá, lábala ti Biafra Nation náà, àwọn àgbààgbà tí wọ́n jẹ́ agbẹjọ́rò ní ilẹ̀ Biafra ni wọ́n ti pe ìjọba àpapọ̀ wípé níṣe ló yẹ kó lu àwọn lọ́gọ̀ọ́ ẹnu kí ó sì dá wọn lọ́lá látàrí pé àwọn kò ṣe ìfẹ̀hónúhàn ebi ń pa wá tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe tó ṣẹ̀ṣẹ̀ tẹnubodò tán yìí. Wọ́n ti sọ wípé ní tí àwọn fẹ́ láti fi yan àwọn lọ́gọ̀ọ́ ẹnu náà ò ní kí wọ́n fi Nnamdi Kanu àwọn sílẹ̀. Lábala ìròyìn ilẹ̀ òkèrè báyìí, ẹni tó jẹ́ Prime Minister orílẹ̀-èdè Japan ni ó ti sọ di mímọ̀ wípé òun kò ní àǹfààní láti ti díje padà mọ́ bó ń ṣetán láti lọ rè rọkúnlé níbi ìdíje tó ń bọ̀ yìí. Lórílẹ̀-èdè Iran, orílẹ̀-èdè Iran náà ti bínú tán báyìí tí wọ́n sọ wípé àwọn kò ní gbọ́ bẹ́ẹ̀ ni àwọn kò ní gbà àfi dandan kí àwọn náà gbọ́wọ́ ìjà padà láti gbẹ̀san lórí ìkọlù tí àwọn orílẹ̀-èdè Israeli tó ń ṣe fún àwọn. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn méjì kan tí wọ́n bá orí òkú tútù lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lólúlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń ṣe ìlú Ìbàdàn ní agbègbè tí wọ́n pè ní Amúlòkó nílùú Ìbàdàn. Ó ní ọwọ́ ti tẹ ọ̀daràn kan báyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Musa, lẹ́ni tí ó já sí wípé ní ọjọ́ 12 ọjọ́ Ajé Monday tí ń ṣe inú oṣù táwọ̀ yìí 2024 yìí náà ó ní ọwọ́ bá ọ̀daràn ọ̀hún lẹ́ni tí wọ́n pè tí àwọn olùgbé agbègbè náà tí wọ́n ní àwọn kẹ́fín rẹ̀ pẹ̀lú bí ìrìn rẹ̀ ṣe mú ìfura lọ́wọ́ tí wọ́n sì dá dúró láti yẹ àpò tó wà ní ọwọ́ rẹ̀ wò. Lásìkò tí wọ́n yẹ àpò ọwọ́ Musa yìí wò ó ní wọ́n bá orí òkú tútù tó jẹ́ ti abo nínú àpò náà tí wọ́n sì fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó sọ di mímọ̀ wípé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kò tí lè ju bí oṣù 2 lọ báyìí tí òun ti yan iṣẹ́ àǹgẹ́rì òkú láàyò. Ní àwọn méjì ni àwọn jọ ń ṣiṣẹ́ yìí, bẹ́ẹ̀ ni ẹnìkejì òun bẹ níbi tí ó wà kó tó di wípé àjọ Àmọ̀tẹ́kùn wọn lọ fi páńpẹ́ òfin mú un tí àwọn méjì tí wọ́n sì fà wọ́n lé àwọn agbófinró ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́. Wàyí o, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Òsínfẹ̀sọ Adéwálé ó sọ di mímọ̀ wípé àwọn ti fi páńpẹ́ òfin mú àwọn méjèèjì tí àwọn sì ń ṣe ìwádìí àwọn lọ́wọ́ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ọ̀hún àti ibi tí wọ́n ti ń rí orí òkú àtàwọn tí wọ́n ń gbé orí òkú náà fún. Láìpẹ́ yìí àwọn yóò sì fi ìròyìn rẹ̀ léde nígbà tí àwọn bá ti rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ buwọ́ lu àbádòfin kan tó ti sọ di òfin báyìí lórí àfikún owó àwọn adájọ́ nílẹ̀ yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ èyí di mímọ̀ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 13 nínú oṣù kẹjọ yìí lórí àbádòfin kan tó ti wà níwájú rẹ̀ tó ti pẹ́ tó sì ti ní ọjọ́ lórí pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní kí wọ́n sọ owó àwọn adájọ́ nílẹ̀ yìí kí wọ́n sún owó wọn síwájú sí i pẹ̀lú bọ́n ṣe sọ di mímọ̀ wípé adájọ́ àgbà gíga jù nílẹ̀
Nàìjíríà ó ní yóò máa gba owó tó jẹ́ 5.3 million naira ní oṣooṣù, èyí tó já sí wípé ní àpapọ̀ rẹ̀ lọ́dún yóò máa jẹ́ ìṣirò 64 million naira. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn adájọ́ ọbẹ̀ yóò máa gba 62.4 million naira ní ọdún kan ṣoṣo. Ilé ẹjọ́ gíga míì ni ó sọ wípé wọn ò máa gbowó tó jẹ́ 61.4 million naira lọ́dọọdún. Wàyí o, ẹni tó jẹ́ igbákejì ààrẹ ẹgbẹ́ TUC yún Trade Union Congress ó ní ìyún Tomi Etim ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu. Wọ́n ti sọ di mímọ̀ pé ó ti pẹ́tipẹ́ tí àwọn ti ń jẹ̀ràn irú ìgbésẹ̀ yìí pẹ̀lú bí àbádòfin náà bó ṣe ti pẹ́ tí àwọn ti wà lẹ́nu rẹ̀. Wọ́n ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ṣe yìí yóò tún mú kí àwọn tó jẹ́ adájọ́ kí wọ́n múra sí iṣẹ́ wọn láti máa ṣe. Bákan náà lẹ́ni tó jẹ́ mínísítà fún ètò ìdájọ́ nílẹ̀ yìí ìyún Lateef Fagbemi SAN náà sọ di mímọ̀ wípé pẹ̀lú ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé yìí o, gbogbo àwọn adájọ́ nílẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ múra sí iṣẹ́ wọ́n sì máa ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ, lórí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń fẹ́ ìrọ̀rùn fún gbogbo àwọn tí wọ́n jẹ́ adájọ́ yìí tó sì ń fẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ lórí àbádòfin èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe bẹ́ẹ̀ tó sọ di òfin lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ni ó ti ṣe bẹ́ẹ̀ rán ènìyàn 4 lọ sí àjò àrèmábọ̀ ní ìpínlẹ̀ Bauchi báyìí. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Bauchi ọ̀hún ìyún Moshood Aliyu wọn ló sọ èyí di mímọ̀ lánàá ní àsìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ni ó sọ di mímọ̀ ó ní ìjọba ìbílẹ̀ Shira, Kiadi àti Katagum ó ní ìṣẹ̀lẹ̀ omíyalé náà ti wọ́pọ̀ jùlọ, pẹ̀lú bó ṣe sọ di mímọ̀ wípé àwọn ènìyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí oríṣiríṣi dúkìá tó sì ti bàjẹ́ nínú ibi tí àwọn ènìyàn ti di aláìní ilé lórí mọ́, tó sì ní ọ̀pọ̀lọpọ̀ èrè oko àti àwọn ohun nǹkan ọ̀sìn ó ní omíyalé náà tí ó ti gbé wọn lọ, tó sì ti fa wàhálà àti ìyàn ní agbègbè náà. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Bauchi Ibrahim Kashim ó sọ di mímọ̀ wípé kí àwọn ènìyàn náà tí wọ́n di aláìnílé lórí kí wọ́n gbà pé kádàrá tiwọn ó ní ó kọ bẹ́ẹ̀ ni ìjọba ìpínlẹ̀ ọ̀hún ó ti gbé ìgbésẹ̀ láti bu omi tútù síbi tí ẹsẹ̀ ti ń ta oníkálukú wọn. Ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà ó ní wọ́n ní ó ti ń ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn, ṣùgbọ́n tó ti wá di ran tó báyìí o, nínú èyí tí ènìyàn 4 tó ti jáde láyé látàrí ìjàmbá náà, tó sì já sí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń bẹ̀bẹ̀ fún ààyè láti forí wọn pamọ́ sí nígbà tí kò sí ibi tí wọ́n dúró sí lórí omi tó ti gba gbogbo ilẹ̀ àti tó ba èrè oko jẹ́, tó fi mọ́ àwọn nǹkan ọ̀sìn tí wọ́n ti di aláìsí mọ́ látàrí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún. Ní ìpínlẹ̀ Jigawa báyìí, àwọn àjọ civil defence ni wọ́n ti fi ìròyìn léde wípé àwọn ti ṣe àwárí òkú àwọn 2 kan èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ kú sínú odò ẹja ní ìpínlẹ̀ náà. Ní ìjọba ìbílẹ̀ Birnin-Kudu ní ìpínlẹ̀ Jigawa ó ti di mímọ̀ wípé àwọn ọkùnrin 2 kan ó ní wọ́n ń lọ sí oko wọn èyí tí wọ́n lọ sí ọjà tó wà ní abúlé Waza, tó sì já sí wípé lásìkò tí wọ́n fẹ́ gba ojú odò ẹja náà kọjá ó ní ẹsẹ̀ wọn yẹ̀ tí àwọn méjèèjì sì bọ́ sínú odò ẹja ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ní ó wáyé ní ìṣẹ̀lẹ̀ náà ni ẹni tó jẹ́ alukoro fún àjọ ọ̀hún èyún Badarudeen Tijani tó sọ di mímọ̀ lẹ́ni tí ń ṣe ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 nínú oṣù kẹjọ táwa yìí ní Dutse tí ń ṣe olúùlú Jigawa, tó ní àwọn ti ṣe bẹ́ẹ̀ ṣe àwárí àwọn òkú méjèèjì ọ̀hún tí wọ́n kú sínú odò ẹja náà, nínú èyí tó ti fi orúkọ àwọn méjèèjì léde wípé Abubakar Alhaji tó jẹ́ ẹni 20 ọdún àti Abubakar Abdullahi tó jẹ́ ẹni ọdún 25 tó sì já sí wípé àwọn méjì ni wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí tí wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ. Lábala ti Yorùbá Nation báyìí, káàkiri orí ayélujára ní ìṣẹ̀lẹ̀ náà ni ọ̀rọ̀ ti ń lọ káàkiri báyìí, pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n ti ń bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí àwọn
ìgbésẹ̀ tí àwọn ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ ní Àbújá yìí gbé lórí àbádòfin kan tí ó sọ wípé gbogbo ẹni tó bá ti ń pè fún ìtúká àbí ìpín orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa gba fáìnì yún owó ìtanràn tó jẹ́ mílíọ̀nù 10 tí wọ́n sì máa rán wọn lọ sí ẹ̀wọ̀n ọdún 25 gbáko. Wọ́n sọ di mímọ̀ nígbà tí àwọn ènìyàn fi ẹ̀hónú wọn hàn, pàápàá jùlọ àwọn tí wọ́n ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá nation, tí wọ́n sọ di mímọ̀ pé àwọn tí wọ́n ṣe òfin yìí ó ní ó kù díẹ̀ káàtó pẹ̀lú ìròrí tí ń bẹ ní agbárí wọn o. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń wu ìwà burúkú ń bẹ ní àwùjọ tí wọn kò rí nǹkan kan fi wọ́n ṣe, bẹ́ẹ̀ làwọn tí wọ́n sì ń pa ènìyàn ní ìpakúpa wọn kò rí nǹkan kan fi wọ́n ṣe, àti àwọn olóṣèlú tí wọ́n ti di jẹgúdújẹrá náà tí wọ́n ń kó owó mì ní ìkókòkò bíi kàlùkàlù, ẹni wọn kò rí nǹkan kan fi wọ́n ṣe. Ṣùgbọ́n àwọn tí àwọn ń pè fún ìpè àlàáfíà fún òmìnira ilẹ̀ kọ̀ọ̀kan ó ní wọ́n wá sọ wípé wọ́n máa gba mílíọ̀nù 10 gẹ́gẹ́ bí owó ìtanràn tó sì tún máa fún wọn ní ẹ̀wọ̀n ọdún 25. Wọ́n ní gbogbo èyí àti mọ ọgbọ́n yín, bẹ́ẹ̀ ẹ kò lè dè wá mọ́lẹ̀, níṣe ni oníkúlùkù wa yóò lọ sí ilẹ̀ bàbá wa tí ń ṣe ilẹ̀ káàárọ̀ òjíire ìyún Yorùbá nation. Lábala ti Biafra nation báyìí, àwọn àgbààgbà agbẹjọ́rò ilẹ̀ Biafra ni wọ́n ti pe ìjọba àpapọ̀ wípé kí wọ́n wo ìhà tí àwọn kọ sí àwọn ènìyàn lásìkò tí wọ́n ń ṣe ìwọ́de ebi ń pa wá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú bó ṣe ní gbogbo àwọn táwọn wà ní ilẹ̀ Ìgbò ni àwọn fi ìwọ́de náà jìn tí àwọn kò jáde síta lásìkò náà. Wọ́n ní fún ìdí èyí ó yẹ kí ìjọba àpapọ̀ lè dúpẹ́ kí wọ́n sì mọ rírì ní tí àwọn ṣe pẹ̀lú bí àwọn ṣe kọ etí ọ̀gbọ́n sí ìwọ́de àpapọ̀ ọ̀hún. Àní tí àwọn sì ń fẹ́ kí ìjọba àpapọ̀ fi dúpẹ́ ni pé kí wọ́n fi ẹni tó jẹ́ arákùnrin wọn ajìjàǹgbara náà yún Nnamdi Kanu kí wọ́n fi sílẹ̀ kó máa bọ̀ nílé láyọ̀ àti àlàáfíà. Àwọn àgbààgbà ẹgbẹ́ agbẹjọ́rò ilẹ̀ Biafra ni wọ́n sọ èyí di mímọ̀ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 13 nínú oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí. Lábala ìròyìn ilẹ̀ òkèèrè báyìí, ẹni tó jẹ́ prime minister lórílẹ̀‐èdè Japan Fumio Kishida ló ti fi ọwọ́ ara rẹ̀ gbáyà báyìí wípé òun ti ṣetán láti lọ rè rọkúnlé póun kò ní jáde fún ipò mọ́ ní inú ẹgbẹ́ àsíá òṣèlú àwọn èèyàn Liberal Democratic Party. Ó sọ èyí di mímọ̀ ní Tokyo ní àná òde yìí. Ẹni tí ó jẹ́ prime minister náà Kishida tó jẹ́ ẹni ọdún 67 ni ó ti wà ní orí àlééfà láti inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti inú oṣù kẹwàá ọdún 2021, tó sì sọ di mímọ̀ pé bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Japan yìí ó ní ó fẹ́ àtúnṣe pẹ̀lú bí ohun gbogbo ti di yánpọnyánni tó sì ti wọ́n báyìí. Ó ní fún ìdí èyí òun ṣetán láti yọ ara òun kúrò nínú àwọn tí wọ́n fẹ́ ṣe ìdíje, pé òun sì ti ṣetán láti kúrò ní orí àlééfà nínú oṣù tó ń bọ̀ yìí. Orílẹ̀-èdè Iran náà ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti bínú tán báyìí pẹ̀lú bí wọ́n ṣe ní dandan ni àwọn yóò gbẹ̀san padà lórí ìjàmbá àti ìkọlù tí orílẹ̀-èdè Israeli tí wọ́n ṣe sí àwọn. Bẹ́ẹ̀ náà ni wọ́n ti sọ di mímọ̀ wípé kí orílẹ̀-èdè kankan ní ilẹ̀ Yúróòpù kó mọ̀ pẹ̀tù sí àwọn nínú, torí pé túláàsì ni fún àwọn náà láti gbẹ̀san ìwà tí àwọn orílẹ̀-èdè Israeli tí wọ́n ń ṣe fún àwọn lórí ìkọlù náà. Ẹni tó jẹ́ alukoro foreign ministry ní Tehran èyàn Nasiru Kenani wọn ló sọ èyí di mímọ̀ wípé ìgbésẹ̀ tí àwọn orílẹ̀-èdè Europe náà tí wọ́n ń gbé ó ní kò bójúmu, tó sì ti ní ọwọ́ kan nínú. Ó ní níṣe ló yẹ kí wọ́n bá àwọn orílẹ̀-èdè Israel wí kí wọ́n sì pẹ̀tù sí àwọn lọ́kàn wípé kì í ṣe pé kí wọ́n á máa ní kí àwọn káwọ́rọ̀ kí wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ilẹ̀ àwọn tí ń ṣe orílẹ̀-èdè Iran. Ẹni tó jẹ́ chancellor ti orílẹ̀-èdè Germany àti ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè France pẹ̀lú prime minister ti British, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n sọ wípé wọ́n rẹ àwọ̀ ẹ̀bẹ̀ sí ààrẹ orílẹ̀-èdè Iran èyàn Masoud Pezeshkian wípé kí wọ́n fi ọwọ́ wọnú kí wọ́n sì ṣe sùúrù lórí ìkọlù tí àwọn Israeli ń ṣe sí wọn, ṣùgbọ́n tí orílẹ̀-èdè Iran tí wọ́n ní àwọn ò gbọ́ àwọn kò sì gbà, túláàsì ni káwọn náà rán ro tàwọn náà padà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti gbọ̀yìn náà ni àyànfẹ́ Elédùmarè. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí títí dìgbà tá a tún máa pàdé. Ó dàbọ̀.